ìran Yorùbá wọ́n wí ọba mẹ́wàá ògbà mẹ́wàá nínú ilé ayé. Ìran ọba méjì kan yà kan ń jọba léraléra máa lọ̀rọ̀ tòní là á dálé lórí. Ìran ní méjèèjì èyí àkọ́kọ́ ó jọba fún ogójì ọdún, ọ̀nì kejì ó jọba fún ogójì ọdún. Wọ́n bá pa méjèèjì papọ̀ ajẹ́wé ìran méjì ni wọ́n ṣe adarí lórí ọ̀nìyàn fún ọgọ́rin ọdún. Àkòrí ọ̀rọ̀ mi tòní òun náà ni mọ̀tìṣẹ̀. Mọ̀tìṣẹ̀. Ṣé o rí èdè ni ẹ jẹ́ èdè òjẹ́ ọ́ wí ọ̀nìyàn gbà wo kò ń ṣe wí ẹ̀dá. Ìran méjèèjì náà dẹ̀ jẹ́ ọ́ níwájú wòlíì àtàlùfáà kọ́lọ́run lò ní àkókò tiwọn. Nínú Sámúẹ́lì kínní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹrìnléní-ogún ibẹ̀ lọ́ba Sọ́ọ̀lù létí jẹ́ ọ́ níwájú wòlíì Sámúẹ́lì bí mo ti ṣẹ̀ ikọ̀ bá ń bẹ Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ mi ìmẹ̀fẹ́ kò bu ọlá kò mí níwájú ọ̀nìyàn wọ́lá àti ìgbéga níwájú ènìyàn ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ lọ wá ọ̀dáríjì ti Ọlọ́run. Ṣé mọ̀ wí pẹ̀lẹ́ ọlákọ ọ̀dẹ̀ lábo. Ṣùgbọ́n ọba kejì ni Dáfídì òun náà ogójì ọdún ní mú ṣọba. Ó dẹ̀ tú koríta kan náà nínú ayé rẹ̀ nítorí pé nínú ayé òkè àti ìsàlẹ̀ gégélé àti pẹ̀tẹ́lẹ̀ lọ̀rọ̀ ayé rí. Ọba níwájú wòlíì àti ìránṣẹ́ Ọlọ́run kò yá kó lójú. Ọ̀dà kí ìránṣẹ́ Ọlọ́run ká kó ẹlẹ́ṣẹ̀ lójú. Torí pé Bíbélì gan wí bá wí Ọlọ́run fúnra rẹ̀ ni wí èṣojú ṣáájú ọ̀nìyàn oníràn wòlíì hàn o. Ayé òde òní bá dọ́là náà mọ́ àrùn ọ̀pọ̀lọpọ̀ ìran olùṣọ́ àgùntàn gbẹ̀nẹ́rì ya rí ṣe gbẹ̀nẹ́rì ya bùkún ìran ọba àkékè sí ọya rẹ̀ àtọmọ rẹ̀ àjàkọ́ àsúre lọ́nìkan lọ́rùn gégún kò èèyàn létí àjàkọ́ àsúre àkó. Wòlíì Nátánì ó wọ lọ ní burúkú ó wọ gan-an lọ ní òun kò mú àgùntàn ọ̀nì kò jẹ́ pé àgùntàn ẹyọ kan ṣoṣo níní kọjá kan pa kan mú ṣàlejò bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ló gba àtẹgbẹ̀lẹ́gbẹ̀ àgùntàn tẹ̀rẹ̀ ọ̀dà àbòbò ọ̀jálé olé òǹbòtọ́ra rẹ̀ ọ̀jálé olúlé òǹbòtọ́ra rẹ̀ mọ́lẹ̀. Dáfídì ìmọ̀ ti ṣẹ̀. Ṣé o rí ọ̀rọ̀ kí Dáfídì sọ ni ó sọ látinú ọkàn rẹ̀ àti ìròbìnújẹ́ ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú àbámọ̀ wí ohun burúkú ni òun kò ń ṣe. Ṣùgbọ́n Sọ́ọ̀lù létẹ̀rẹ̀ ẹ̀tọ́kàn rẹ̀ o ọkàn kábàámọ̀ ọkàn mú kábàámọ̀ sẹ́run ṣáá ni inú rẹ̀ kàn bàjẹ́ ṣáá ni inú rẹ̀ kàn rorò ṣáá ni ọ̀rìyá o láyìíká wí ṣé òun ti jábọ́ lórí ipò bá ọkàn rẹ̀ tẹ́ ọkàn òkúta rẹ̀ ni ó ti le koko síbẹ̀ ewu gbéraga rẹ̀ àtagbádá rẹ̀ ó ti lọ́rùn rẹ̀ síbẹ̀ ṣetí láti ṣe àtúnṣe. Àwáwí ṣá ni wíhan wòlíì Sámúẹ́lì ọjà kò wá rùkì síbẹ̀ lọ́ọ́ tọ́lé sọ́jáde wí mọ́ ti ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ kan rẹ̀ bá Bíbélì dè ti wí bá nínú ìwé òwe orí 29 ẹsẹ̀ kínní wí ọni kọ́ni kọ́lọ́run bá ti bá wí kọ́ wárùn kì wí á parun lójijì o láàrí sí àtúnṣe. Sọ́ọ̀lù ṣègbé o wíkẹ́sì kìmẹ̀ ṣèdájọ́ wíkẹ́ ọmọ dánilẹ́jọ́ kọ́ mọ̀ bá dá ọ lẹ́jọ́ kọ́ bá ka Bíbélì wàá mọ̀ wí n kò gbẹ̀yìn ayé rẹ̀ ń rádaràda ni. Ọ̀nì kan jẹ́ pé iwájú Ọlọ́run ní wá tẹ́lẹ̀
ẹ̀yà bèrè lọ́wọ́ Ọlọ́run wí kó a ṣe ọ̀rẹ́ lọ sọ́dọ̀ ìhàn àjẹ́ ọ̀rẹ́ lọ sọ́dọ̀ ìhàn abókúlò ẹran létí gba àsọtẹ́lẹ̀ ọ̀dọ̀ràn létí yà ṣòwádìí ọ̀rẹ́ yà gbàdúrà látọ̀dọ̀ òkú sọlọ́run àdúrà kẹ́yọ̀ gbà mọ́ mọ̀ jíù gbé ayé rẹ òrìn àjò ayé rẹ mọ̀ jẹ́ tọpasẹ̀ ayé Sọ́ọ̀lù Dáfídì kóhun kò ṣe ti burú tòní wọ́n pàpà bá pa burúburú òrònúpìwàdà rẹ̀ ọtínú ọkàn rẹ̀ á. Báwo lu òrònúpìwàdà tẹ̀rẹ̀ báwo ló ṣe jẹ́ olóòótọ́ sí tòní ìwòrònúpìwàdà ibi ògbàlẹ̀ ni wọ́n ti bọ́ ẹyún bẹ̀ ìwòrònúpìwàdà nọ́mbà ẹ̀ wọn ní burúkú ni ó ti lérí ẹ̀rọ lé ọ̀rẹ́ kì í jẹ́ òṣìṣẹ́ òbí ìwòrònúpìwàdà ọ̀yà lọ́ọ̀yà ni òun nù létí rè ọ́ òun ní yùn lẹ́rùn rẹ̀ ìwòrònúpìwàdà èèyàn èlé òkòókò ẹnínú àṣùn èèyàn kò jẹ́ pé ó yẹ kàn mú ṣe àtúnṣe òlú èèyàn kò yọ̀ kọ́ odidi asipítù kọ́ lálá kọ́ ra bàtà kọ́ yọ̀ tọ́jú kété abúlé nì wọ́n nìkan ṣoṣo torí pé wọ́n láǹfààní okó kété òjòkólé wọ́n kàn bẹ̀rù kí òburúkú kẹ́ máa ṣẹlẹ̀ ìrònúpìwàdà olòmúrìn tọ̀ẹ́tọ́ ni ìrònúpìwàdà olòmúrìn òfegè ni Ọlọ́run rí ọkàn kálukú o Ọlọ́run dẹ̀ mọ nkò ṣe nkò Ọlọ́run pè ọ́ sí lónìí òun náà ni ìrònúpìwàdà tọ̀ẹ́tọ́ kọ́ tinú ọkàn rẹ̀ á kọ́ mọ̀ọ́mọ̀ ṣe pé ọmọ ipá mú ọ ṣe pé torí pé kójúmọ̀ bá tì ọ́ wọ́n mọ̀ọ́mọ̀ ìrònúpìwàdà ni pé kọ́lọ́run kẹ́ dáríjì ọ́ kẹ́ yọ orúkọ rẹ kúrò nínú ìwé ẹ̀ṣẹ̀ kẹ́ kọ́ sínú ìwé ìwòye ògbẹ́lọ́yọ̀ lálàáfíà ògbẹ́lu retí ai kò wí lẹ́yìn ayé rẹ wàá mí ìjọba Ọlọ́run wàá mú ṣèrè jẹ Òjó lórúkọ mi ọmọ àbálábí tán wọn nìkan gbàlà lè yí o káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.